ló tún pè mí. Bàbá sójà tẹ́rin. Alo bàbá sójà ẹ kò ojúmọ́ ẹ mọ̀ pé ẹ̀yin ló ń sọ̀rọ̀. Ẹni àdúrà tí mo gbà ẹni àdúrà tí mo gbà ẹni ẹ̀rí kan tẹ́ fẹ́ gbà. What? Ayé mi o. Kí ni wọ́n fẹ́ kó ṣẹlẹ̀? Ṣé wọ́n wá fẹ́ gbowó wọn padà ní? Lẹ́ni tí Ọmọ́túyì Kẹ́misọ́lá Fọláṣadé tí ń ṣe bẹ́sìdé rẹ̀ lẹ́ni yìí January 8. On behalf of Ọmọ́túyì Blessing Ayọ̀mídé ó ní kán wíṣì ìyá òun tí sọdún ọjọ́ ìbílẹ̀ ní January 8 ọdún 2024 yìí ní happy birthday! Long life and prosperity. Náà ló mọ nǹkan tó wá fẹ́ ti gògógó mi yìí. Wo ìgbà ọdún kan ní ìyá mi ẹ máa lọ rẹ ẹ máa bọ̀ rẹ ẹ ní báwọn kú kò òjijì ẹ sì ní ṣubú lọ́jọ́ tó ṣèrò lẹ́ àlọ́ sójà mo gbọ́ yín ẹni ẹ fẹ́ gbowó yín padà. Oh my God. Ẹ ń bọ̀ lọ́la ẹ wo mi ò sílé. What? Jẹ́ kí ju sójà wá bá mi lé kó sọ mí darọ́. Àwọn tó jẹ́ pé tó bá ti lùyàn tó Ọlọ́run bá fún yàn ní 100 years wọ́n mẹ́sọ̀ wọ́n pé wọ́n jọ 25 years kó lè jẹ nìyẹn bẹ́ẹ̀ ló lára mi kí ni mo ti jẹ wo mi ò sílé. Ìbò ló dà jẹ́ kí n gbọ̀nà bí jí lọ.